Ojú ti ńlá leléyìí o, ojú ti ńlá gbáà ni. We'll be inviting the chief imam of Ogbomọṣọ land. Ẹ bá wa fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé Sheikh wá. I'm sorry, the chief imam of the palace. The chief imam of the palace. Apologies, sir. Ọlọ́run bá gbóyàn lálùbáríkà, ṣùgbọ́n àlùbáríkà yẹn kò sí ìmọ̀ ńlẹ̀, kò sí wàárẹ̀ ńlẹ̀ tí è lò Ọlọ́run bẹ́ẹ̀ fi ṣẹ̀sìn ni. Please don't stop until I get here. I mean, we can do better. Come on. Apologies for the error, sir. Gbogbo ẹ̀yọ́ ọmọ Àbíbù nígbà tí ṣọ́ọ̀bù sọ pé Imam Afin lòun yàn, tẹ́yìn sọ pé kọ́ ṣá máa pè ní Imam Ogbomọṣọ. Ẹ̀rí bójú ṣe tú tí ì ní gbogbo àgbáyé lójú ti ti ilé nígbà tán ní Imam Ogbomọṣọ náà. Sọ́rí o kì í ṣe Imam Ogbomọṣọ, ẹ ti ẹ̀já gbọ́ná. We'll be inviting the chief imam of Ogbomọṣọ land. Ẹ bá wa fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé Sheikh wá. I'm sorry, the chief imam of the palace. The chief imam of the palace. Apologies, sir. Ṣáà náà ti gbọ́, Àbíbù kan ń dojú ti rẹ̀ ni. Wọ́n ní lè máa mú láàfin ni wọ́n fi ẹ́ jẹ. So gbogbo ayé sì ti mọ̀. So Imam Afin rárá máa maintain ẹ̀. Orí bó tún ṣe ń sọ̀rọ̀ tó ń tún ń gbọ́. The custom controller and his crew members. Alhamdulillah, 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 Rabbil Alamin. One of the Quranic verse says, we will save those who believe and do good work, for they shall have the reward of faithfulness. We believe that Allah's mercy have joined you up to this palace. Imam Ogbomọṣọ kò ní burú fún Sheikh Dr. Tola àti Yunus Ayélára second. There is no alternative to knowledge. Ipe tí n bá ní màmá ní nǹkan mi irọ́ ni. Àná súnmọ́ tàwa lólè ilmi ayá. Àbá gbogbo èèyàn tí ń bẹ láyé pátá òkú ni wọ́n. Àwọn tí wọ́n ní mímíọ̀nù kan lálàyé. Àná súnmọ́ tàwa lólè ilmi ayá. Kò sí ìdáni tó kàwé tó lè dà tẹ́ni tí ó kàwé ò lè dà ó lè di mínísítà. Báyìí bí ilmi wọlé. Àwọn ni Imam àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́. Imam Afin ṣó kílẹ̀ tí ó bá ti kílẹ̀ òun náà ti kílẹ̀ sí ní tiyẹn pé. I'm sorry, the chief imam of the palace. The chief imam of the palace. Sorry, wọ́n tún bẹ̀ pé sorry bẹ́ẹ̀ ni ó ń sunkún sínú pé sorry kì í ṣe Imam Ògbómọ̀ṣọ́ níyàn Imam Afin ẹ jẹ́ o. Sorry ṣe ti gbọ́ ẹ bẹ̀rẹ̀ sunkún kú. Imam Ogbomọṣọ ni Imam Ogbomọṣọ Sheikh Dr. Tola àtúnyẹ. Kádàrá ààrẹ tó fẹ́ fi ó jìyà náà ní ọjọ́ kẹ́kọ̀ọ́. Imam Afin náà yàn so ẹ máa sunkún mọ́ ṣe ti gbọ́. Ẹnìkan bàbá wa Imam àgbà ni ẹ wá fẹ́ mọ̀ ẹ ṣàgbé ẹgbẹ́ òtúbà Kùránì fún lóde pé ẹ bá àti ka Kùránì tán bàbá Imam ẹ̀ṣẹ̀ òtúbà. Alhamdulillahi Rabbil Alamin. Hasbi Allahu wa ni'mal wakil. Wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. اللهم إني أبرر بحولك ومن قوتي وإلى حولك وقوتك اللهم إني أتقرب إليك بصلاة على سيدنا محمد عبدك ونبيك الله صلى الله عليه وسلم. wọ́n nítorí àsìkò fún kálukú ọ̀kadà láìlú rẹ̀. Tí bàbá bá wá sí túbà tí wọ́n ń kùn yín ọmọ yín wẹ́tọ̀ pé àwọn bàbá rẹ̀ mọ́mọ́ àgbà ní lóòótọ́. Laysal jamalu bi aswabi tuzayyinuna. Àlùbáríkà dé kò bá mi máa lé àṣírí tú. Innal jamala jamalul ilmi wal adabi. Innal jamala jamalul ilmi wal adabi. Ẹ wá sí bàbá wọ́n ní àbí ẹgbẹ́ dàlá ìlú ọlọ́wọ́ fún ẹgbẹ́ ọkà ọ̀tánu. Alhamdulillahi Rabbil Alamin. Hasbi Allahu wa ni'mal wakil. Wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim.
اللهم إني أبرأ بحولك ومن قوتي وإلى حولك وقوتك اللهم إني أتقرب إليك بصلاة على سيدنا محمد عبدك ونبيك الله صلى الله عليه وسلم. wọ́n nítorí àsìkò fún kálukọ́ ká dàlá ìlú rẹ̀ ẹja faraba. akọ́wọ́lá tọ́lọ́wọ́ ni tí wọn ò tán wọ́ ẹjọ́ orí ó tó bá Kùránì kà ní ó ka alẹ́ rí ìdàlẹ́ lu ọlọ́wọ́ wọn ò tán wá wọ́ ọ̀tán kódà ìdí wọ́n wọ́ bàbá kódà ìdí wọ́n wọ́ bẹ́ẹ̀ ibi tí fáàfù ti gbọmọ kan sálẹ̀ ẹ̀yà akọ́wọ́lá tí kọ́ọ̀fù lọ́mọ kan lókè ọ̀tán nù. ẹ̀wọ̀n kan bó bá wá dàdé ṣe àrí tá a bá ti wà lóde kan mo fẹ́ fẹ́ yẹ èèyàn ní kí nǹkan ni o tá a bá wà lóde kan táwọn àbá sọ pé ẹ fọ́ mi lò ó. ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم Bismillah. Ìfẹ́ lọ sálẹ̀ ní. Bẹ́ẹ̀ni. Ọmọ wa ṣe àmínà ẹ̀wí àmínà ẹ̀wí àmínà. Lọ́sàn ìjọ mélòó bí àgọ́ àdéhùn sọ yìí nìyà. Àwọn àmínà ìgbà wọn fi ń bo nǹkan mọ́lẹ̀ ní kọ́ bàbá àjáde. Bèrè lẹ́mùsì.